ẹ jẹ́ ń béèrè pé kí nìdí tí Ìbà Gani Adams tí wọ́n dákẹ́ rọ́rọ́ lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá? Ìgbà kan Aláàfin tìlú Ọ̀yọ́ ikú bàbá yèyé Kábíyèsí Ọwọ́adé wọ́n fi ìwé ránṣẹ́ sí Ìbà Gani Adams lórí ọ̀rọ̀ ààbò ilẹ̀ Yorùbá. Síbẹ̀ Ìbà ò sọ nǹkan kan lọ títí. Àwọn èèyàn wá ń wò pé ṣé Ìbà lójo ni, Ìbà ò lágbára ni, ó ní tí wọ́n fẹ́ ni, àbí ọ̀rọ̀ ọ̀hún ó jagbára Ìbà Gani Adams lọ. ẹ ṣé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ń bẹ̀ yẹn àwọn kò mú mi lọ́tà tí ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí òkodoro ọ̀rọ̀. Gbogbo alágbára tó bá ti fi ọ̀rẹ́ tó bá ti fi ṣọ̀tá tàbí tó sọ ọ̀rẹ́ rẹ̀ dọ̀tá ó máa níṣòro. Àwọn tá a jẹ́ the foot soldiers ní ara ààrẹ lánàá níbo la wà lénìí àti jókòó ńlé wa. Aláṣẹ ni ní Ààrẹ Ọ̀nà Kakanfò kán tó jẹ ààrẹ tó ń jẹ ààrẹ OPC aláṣẹ ni. Ṣùgbọ́n kan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ àjọ sọ fúnra wa ibi tá ààrẹ lágbára mọ́ ó ń ṣe é. Ṣùgbọ́n tó ń dá wàhálà ilẹ̀ ni pé ẹni ìjọba bá ti mú nílẹ̀ kan yóò bẹ̀rù ìjọba o. Pé Ìbà Gani Adams ń bẹ̀rù ìjọba ní Ó báyìí. gbọ́dọ̀ bẹ̀rù ẹ̀ kò sóye tán jẹ oyè Ọ̀yọ́ ni ọba tó fi wọ́n jẹ́ abẹ́ gómìnà ló wà. Tí Aláàfin ó sọ pé ojú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ ni. Oyè wọn ò dé Èkìtì. Ìbà Gani Adams ilé lógún ọ̀fẹ́. Kò dé Èkìtì. Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. Ẹ má jẹ́ ká tún sọ̀tàn tá a ní Yorùbá. Àwọn wo gangan ní Yorùbá? Àwọn ìran Ọ̀yọ́ nìkan ní Yorùbá. Tí bá lẹ́nu tó bá fẹ́ takọ̀ rẹ̀ kó lè takò. Ìran Ọ̀yọ́ nìkan ní Yorùbá. Èkìtì Èkìtì ni wọ́n, Ìjẹ̀ṣà Ìjẹ̀ṣà ni wọ́n, Ẹ̀gbá Ẹ̀gbá ni wọ́n, àwọn Ẹ̀gbádò Ẹ̀gbádò ni wọ́n. Àwọn ìlà olóko kan tá a máa ń pa àwọn ìlà àwọn ìgbómìnà ni wọ́n, okun ni. Ó yé yín bí wàá wá ìran Ọ̀yọ́ mélòó ni ìran Ọ̀yọ́ tí ò bá jí agbára Ọ̀rànmíyàn tó fi tẹjú àwọn ẹ̀gbọ́n ẹ̀ mọ́lẹ̀. Níwọ̀n ibi táwa ń sọ̀rọ̀ lọ nísìnyí pé àwa Ọ̀yọ́ la ní Ààrẹ Ọ̀nà Kakanfò. Bọ̀ tí nígbà tí gbogbo wa ti jọ gbà pé Yorùbá ni wá làwọn èèyàn fi gbà bẹ̀ wò. But gbogbo agbára tí ààrẹ ní lẹ́ni tí mò ń bá yín sọ̀rọ̀ yìí kò kọjá ìpínlẹ̀ Ọ̀yọ́ o, ó fi hàn kò kọjá Ọ̀yọ́ torí pé abẹ́ gómìnà làárẹ̀ wà. Kò sẹ́ni tó fi wọ́n jẹ abẹ́ gómìnà ló wà. Tá a bá ń kọ́ra wáyà ní Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land. Kan lọ sékìtì kan sọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn ó dèkìtì. Àpọ́nlé ni. Gẹ́gẹ́ bí oyè ńlá níran wa. Ẹ ń gbọ́ mi dáadáa. Àgbọ́yé. Ṣùgbọ́n tí mo fẹ́ kí gbogbo wa jọ mọ̀ ó ní pé Ààrẹ Ọ̀nà Kakanfò ni wọ́n kan ṣe tó tọ́ láàrin àwa tá a jó OPC náà. Tó bá ti ṣe kọlùkọlù ọ̀kọlù wèrè. Kọlùkọlù ọ̀kọlù wèrè. Wípé àjọ agbésùnmọ̀mí kan yóò ṣe bákanbàkan. Àní káàrí ó kọ́kọ́ pèpàdé láàrin àwọn OPC nìkan. Kọ́ má fọ̀tẹ̀ ṣe, kọ́ má fi èmi mo tó báyìí ṣe, kọ́ finú kan ṣe pé àwọn tí ò tú àwọn tí ń lẹ òkó má wọn, àwọn fẹ́ kí wọ́n mọ̀ pé OPC ń bẹ. Kọ́tà rẹ bá ti dó pé OPC tàwọn ní ń bẹ, wọn ò lè fly. Pé ṣé bá gbésùnmọ̀mí ṣe wọlé Yorùbá yìí kò tàbùkù àti OPC o, Àmọ̀tẹ́kùn o, Àgbẹ̀kọ̀yà o, gbogbo ẹ̀yin ajìjàgbara nílẹ̀ Yorùbá wọ́n wọlé tọ̀ yín lára.
nǹkan kan ò rọ̀ fún òsì fèrò náà gbá. wọn gbọ́ tẹ̀sán àbùkù ńlá gbáà ni. Ṣé kì í ṣariwo lásán tí ariwo gbogbo kọ́ ń pa? ariwo kọ́ ẹni tá a ránṣẹ́ tó fẹ́ jíṣẹ́ tó ń tiyà ní padà bọ̀ mi ní tàn yín sá tí OPC bá ṣàṣepọ̀ lónìí tọ́rọ̀ wá ṣọ̀kan ẹ fún wa lóṣù kan kò síbi tá a lè wọ̀ ṣùgbọ́n kan tó wà ńbẹ̀ ni pé níbi ọdún bíi mélòó kan sẹ́yìn mo sunkún lọ bá Ọọ̀ni of Ifẹ̀ bàbá wa ní tí ò jẹ́ káwọn gba gbogbo wa lálejò ni pé èmi ń ṣe tèmi ẹni ń ṣe títí ẹni ń ṣe títí àwa rí i pé tá à ń ṣe yẹn kò tẹ́ àwọn lọ́rùn àfi ká lọ sí OPC lẹ́yọ kan a sì pín sí mẹ́rin Gani Adams Fashion ó pín sí méjì Gani Adams and New Era ẹyọ kan ni wá tẹ́lẹ̀ Fashion pín sí méjì Fashion àti Reform mo wá ṣe akitiyan mo rí Reform lájọ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn àpẹẹrẹ kan ní Mr. Taofeek Comrade Taofeek Alhaji ni baba Fawaz àwa jọ jókòó èmi àti wọn lájọ kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí tó fi débi tó déjú lé ní àṣà today Fashion ti join wa ààrẹ nìkan láàrí orí ọ̀fẹ́ kájọ sọ bọ́mọdé fi gbé ẹnu sọ lẹ́nìí pé ńgbà tábà fi rí ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì ààrẹ ó pe gbogbo wa papọ̀ kájọ ṣèpàdé àlàáfíà wọ́n ní ààrẹ ní South West Security kìíní kan ìyẹn kọ́ là ń sọ. Ṣá Ìbà Gani Adams. bẹ́ẹ̀ ni ok wọ́n láwọn gúrùpù kan tán kóra wọn jọ oríṣiríṣi ẹ̀wọ̀n kò sí ní tí ń jẹ́ bẹ́ẹ̀ ẹnu mi gbà á ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nínú ẹgbẹ́ oríṣiríṣi inú OPC wọn ti gba ọgbọ́n àti òye nígbà tí wàhálà dúkùú nǹkan kan ṣẹlẹ̀ nínú OPC gbogbo wọn lọ jọ sínú ẹgbẹ́ oríṣiríṣi tán lọ dúró sínú ẹ̀ tó OPC bá ti lè parí aáwọ̀ àárín wọn lénìí tí Ìbà Gani Adams agree pé ṣínà òòṣẹ̀ mímọ́ tẹ́mi gbà pé ààrẹ òòṣẹ̀ mímọ́ kíní kan Ààrẹ Ọ̀nà Kakanfò ní tí gbogbo àjọ gbà tá a rẹ́rìn-ín tí èsẹ̀ ní yàngì Yorùbá làlàáfíà